الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فاللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إن شاء الله عز وجل، إليني الدرس الثالث والعشرون. إذا لك إليك تعليني أقول تشي. إذا لك إقبي ننوتر دروس اللغة العربية لغير الناطقين بها، الدرس الثالث والعشرون. إذا لك إليك تعليني أقول lesson number 23. المدرس إلي يوم جاء تكملة. آه يوم جاء continuation. so فون الممنوع من الصرف. إذا لك الممنوع من الصرف. المدرس سقي: من أنت يا أخي؟ Who are you, my brother? Tani wa Miami. Ahmadu sọ pé ana talibun jadidun. I am a new student. Akẹ́kọ̀ọ́ tuntun ni mí. Almudarrisu sọ pé masmuka kí lórúkọ rẹ̀? Ahmadu sọ pé ismi Ahmadu. Orúkọ mi ni Ahmad. Almudarrisu ni min aina anta? Láti bolo ti wá? Ahmadu ni ana min Pakistana. Wá láti Pakistan. المدرس عندي 7 دفاتر. عندي 7 دفاتر. so kan gbàgbé ana min Pakistana ibo ló fall sí. so that àní ẹ̀ṣẹ̀ padà mọ́ ká máa mú papọ̀ báyẹn. Pakistan ó fall sí abẹ́ al-alamu al-a'jami. Al-alamu al-a'jami, non-Arabic proper noun. Non-Arabic proper noun. so eléyìí ni nínú àwọn mamnu' min as-sarf náà. ana min Pakistan, ari min tó jẹ́ harfu jar, tó jẹ́ harfu jar síwájú Pakistan. tó ń ti bẹ́ẹ̀ kọ́ Pakistan ó gba kin, ó gba fatha, kò gba kesra. المدرس ni عندي 7 دفاتر. عندي 7 دفاتر. liman hiya? ó wà lọ́dọ̀ mi báyìí. Exercise books méje, ta ló ní wọ́n? Exercise books méje iná ló wà pẹ̀lú mi báyìí, ta ló ní wọ́n? 7 دفاتر kí ẹ bá ṣe kọ́ nínú al-adad wípé al-adadu àti náà tó bá tẹ̀lé wọn máa jẹ́ mudaf àti mudafun ilayhi. wọ́n máa jẹ́ mudaf àti mudafun ilayhi. 7 دفاتر. 7 مضاف، دفاتر مضاف إليه. مضاف إليه أقبى فتحة nítorí pé náà àwọn al-mamnu' min as-sarf iná ni dafátira wa. bolo fọ́lùsí òun ni al-ismu alladhi ala wazni mafa'ila. àwọn orúkọ tó wà lórí waznu mafa'il. masajid, ma'ahid, dafatir, makatib, fanadiq. so gbogbo àwọn ilé pátá mamnu' min as-sarf náà ni wọn tó lọ́ọ́ jẹ́ pé lọ́ọ́ jẹ́ 7 دفاتر. tó bá yẹ pé tullabun lápèjúwe a sọ pé 7 طلاب. 7 طلاب. ṣùgbọ́n eléyìí ni mamnu' min as-sarf ni fatha iná ni ó gbà. al-mamnu' min as-sarf ká má gbàgbé kò kí ń gba fatha, kò dẹ̀ kí ń gba kasra, kò dẹ̀ kí ń gba tanwin. ni عندي 7 دفاتر. exercise books méje ló wà lọ́dọ̀ mi báyìí. liman hiya? ta ló ní wọ́n? Abbas sọ pé hati ya ustaz. ẹ mú wá ìrẹ olùkọ́ ẹ mú wá. hadha li, tèmi lélẹ́yìn. ẹ kó gbẹ wá, mo mọ tẹni tí í ṣe. hadha li, èmi mo lélẹ́yìn. wa hadha li Muhammadin, eléyìí ti Muhammad ni. wa hadha li Hamidin, eléyìí ti Hamid ni. wa hadha li Ibrahima,
eléyìí ó ti Ibrahim ni al-alamu al-a'jami náà nìyẹn. wa hadha li Uthmana wa hadha li Uthmana eléyìí ó ti Uthmanu ni. eléyìí ó jẹ́ al-alamu al-makhtum bi alifin wa nunin za'idatan aw za'idataini. alam proper noun tó parí pẹ̀lú alif àti nun òun ni Uthman iná mamnu min as-sarf lòun náà. wa hadha li Yusufa wa hadha li Yusufa eléyìí tí Yusuf ni eléyìí nǹkan bọ̀rọ̀ fọ́ọ̀lù sí al-alamu al-a'jami non-Arabic proper noun àwọn orúkọ tí wọn kì í ṣe orúkọ Lárúbáwá. wa hadha li Talhata eléyìí tí Talha ni Talhata tàbí gbogbo lam tó ń ṣíwájú wọn harfu jarri náà lam harfu jarri ni lam bi li Yusuf harfu jarri ni lam tó ń bi li Uthman harfu jarri ni lam tó ń bi li Ibrahim harfu jarri náà tó láṣẹ́rin bi li Muhammadin àwọn gba jarru àwọn gba kẹsra nítorí pé àwọn kì í ṣe mamnu min as-sarf. ṣùgbọ́n eléyìí àwọn yòókù àwọn ṣe kí ni àwọn tí wọ́n mamnu min as-sarf náà ni wọ́n. so li Talhata Talha ó jẹ́ al-alamu al-mu'annath feminine proper noun. astaghfirullah al-alamu al-mu'annathu fi al-lafzi wa ma'nahu mudhakkar. alam proper noun tó yẹ pé ní gbólóhùn rẹ̀ gbólóhùn abo ni ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ akọ ni. láti pé gbólóhùn yẹn pẹ̀lú kó tún parí pẹ̀lú táà yìí ó jọ tóbìnrin ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ńkọ́ ọkùnrin ni orúkọ ọkùnrin náà ni. المدرس وصفه هذا كتابك يا محمد جاتي للي جاور إليه يا محمد شيء ولو إليه يا محمد محمد صفه لا رأوا هذا كتاب حمزة هذا كتاب حمزة إيوه حمزة للي إيوه حمزة إنان إليه هذا كتاب حمزة تيراتي حمزة إنان إليه حمزة هناك العلم المؤنث في اللفظ ومعناه مذكر proper noun masculine proper noun tó parí pẹ̀lú ta masculine proper noun that ends with ta marbuta òun ni ممنوع من الصرف iná lòun náà. المدرس ni أين علي يا إخوانه níbo ni Ali wà yẹn ọmọ ìyá mi níbo ni where is Ali. O students Hamid sọ pé ذهب إلى الرياض ó lọ sí Riyadh. وأين يعقوب níbo ni Yaqub wà ní tiẹ̀ ذهب إلى مكة ó lọ sí Makkah. العلم المؤنث لليه مكة مكة إلى مكة ó lọ sí Makkah. المدرس sọ pé أين إسحاق níbo ni Ishaq wà. Muhammad dáhùn pé kharaja ila al-mudiri ó jáde lọ sọ́dọ̀ mudir olùdarí ilé ẹ̀kọ́. Al-mudarrisu ni mata kharaja ìgbà wo ló jáde. Muhammad dáhùn pé kharaja qabla 5 daqa'iqa ó jáde before 5 minutes láti 5 minutes ago náà ni ó ti jáde. kharaja qabla 5 daqa'iqa ó jáde before 5 minutes daqa'iqa هو على وزن مفاعيلة يبشر بدفاترة طوالك دفاترة دقائق 5 دقائق مفرد رني دقيقة صارك عدد لنكو مذكرني وانت مؤنثني يعني كيك ملير مؤنثني مفرد مؤنثني سطوريا دفواني 5 دقائق. تمارين تمارين exercises يعني تأمل الأمثلة الآتية تأمل الأمثلة الآتية رنسي أو أبجوي تنبي محمد من محمد إلى محمد لمحمد كتاب محمد هري ولو حروف الجر أبي أيدينا حروف الجر من إلى أتي لام من إلى أتي لام
àríkùn wọn ló ń bì níbí wọ́n lo nǹkan míì tó máa ń fún nǹkan ní jarro tá a ṣàlàyé nù dánilẹ́kọ̀ọ́ tó rí kọjá òun náà ní kíni kí nǹkan gba jarro bil idafa pẹ̀lú possessed àti possessor ká lò lójú pọ̀nà possessed àti possessor ká lò lójú pọ̀nà possessed àti possessor ká fi nǹkan ti sí nǹkan kìtàbù muhammadin ìwé muhammad tírà muhammad so wọ́n á mú àpèjúwe mi wá pé zainabu min zainaba ila zainaba li zainaba kìtàbù zainaba so bí ó ṣe máa wà iná ni gbogbo al-mamnu min as-sarf pátá bá ṣe máa lónìí ẹ̀ min makkata ila makkata li makkata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ min talhata ila talhata li talhata kìtàbù talhata bí ó ṣe rí náà nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọn ni iqra waktub read and write hadha al-kitabu li muhammadin wa dhalika li zainaba so akọ báyẹn lẹ́ni tí ó wọ ìgbẹ̀yìn yẹn tàbá ń kọ sínú tírà wa nínú ìwé wa á wọ ìgbẹ̀yìn á fi àmì tó yẹ kó gbà kí ìgbẹ̀yìn wọn kó gbà á ṣe kí ni á fi sí dáadáa tí ó hàn dáadáa so ẹlẹ́kẹta iqra il-kalimati al-atiyata waktubha ma'a dabiti awakhiriha wọ́n ní kó ka àwọn ọ̀rọ̀ tó ń bọ̀ yìí kó wá kọ wọ́n pẹ̀lú fífi àmì sí ìgbẹ̀yìn wọn pẹ̀lú fífi àmì sí ìgbẹ̀yìn wọn gẹ́gẹ́ bí ó ṣe tó àti bó ṣe yẹ. ẹlẹ́kẹ̀ẹ́ni wọ́n ní uktubil a'dada min 3 ila 10 waj'al kullan min al-kalimati al-atiya ma'dudan laha wọ́n ní kó kọ nọ́mbà láti 3 to 10 kó wá ṣe ọ̀kọ̀ọ̀kan náà àwọn ọ̀rọ̀ tó ń bọ̀ yìí kó ṣe ní ma'dud àti fún ẹni adad ó wá ṣe àwọn ọ̀rọ̀ tó ń bọ̀ yìí ó ṣe wọ́n ní ma'dud fún wa يعني pé 3 masjid aw masajid fàáfi masjid síwájú rẹ̀ funduq mindil so ká má gbàgbé àwọn nǹkan tó yẹn bùkátà láti change tí yẹn bá ń lo adad so bí òṣèré náà nìyẹn àtàwọn nǹkan tó ń bùkátà láti ṣàkíyèsí nígbà tó bá jẹ́ mudhakkar kí ni adad ó jẹ́ ìgbà tí ma'dud bá jẹ́ mudhakkar kí ni adad ó jẹ́ ìgbà tí ma'dud bá jẹ́ mu'annath kí ni adad ó jẹ́ naam so bí ṣeré nìyẹn ní tírà bá tán síbí ìyẹn durusu al-lughati al-arabiyya li ghayri an-natiqina biha apá apá kìíní so eléyìí ní ìparí rẹ̀ so alhamdulillahi rabbil alamin tí ó jẹ́ kí a rí ká witness ìgbẹ̀yìn tírà yìí so alhamdulillahi rabbil alamin subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kí Allah subhanahu wa ta'ala kó ṣe àgbọ́yé èdè Lárúbáwá kó ṣe fẹ́ nìkankan wa kí ó tún wá kún wa lọ́wọ́ lórí in tí a fẹ́ máa lò fún náà tí ṣe gbígbọ́ al-Qur'an gbígbọ́ sunna yìí kó jẹ́ ká tún lè tẹ̀síwájú jù báyìí lọ. Wallahu ta'ala a'la wa a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.